وها نحن الآن في العشر الأواخر منه، فتأملوا في أيامكم وسرعة انقضائها، فإنها مؤذنة بانقضاء أعمالكم، فاغتنموا بقية هذا الشهر بالأعمال الصالحة واختموه بخير، لأنه شاهد لنا أو علينا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس الخامس والثلاثون. إذا لك إلي كانوا ديني أوجوجي إيش نمبر 35 لاتنو ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله ورعاه. أولوري أرى nípa àwọn nǹkan ìgbàlódé eléyìí tó yẹ pé ó possible kárí eléyìí tó máa ń jáwèé ń bẹ̀, ó sì possible kí adé eléyìí tí ó kì í jáwèé nínú rẹ̀. àwa dúró lórí al-ghusulu al-mihbali eléyìí tí àwọn obìnrin máa fi ń fọ ojú ara, tó yẹ pé òun ní nọ́mbà 14 eléyìí tí afa tí wọ́n mention. wọ́n á tẹ̀síwájú wọn ní pé at-tahamilu yẹn nọ́mbà al-khamisa ashar nínú àwọn nǹkan yìí. هوني التحاميل التي تستعملها المرأة في الفرج. فهنا هو التحاميل àwọn nǹkan kan tí àwọn obìnrin tó máa ń lò, tóbìnrin máa ń lò sí abẹ́ wọn, pé wọ́n á insert nǹkan kan sí ojú ara fún ìwòsàn kan. wọ́n ní ومثلها irú rẹ̀ náà ni المنظار المهبلي. wọ́n náà ní pé kí wọ́n mú nǹkan kan wá, wọ́n kì í bọ ojú ara láti fi wá wo pé nǹkan yóò máa ṣó bí ṣépù ojú ara ṣe rí àbí àìsàn tó bá wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وإصبع الفحص الطبي وإصبع الفحص الطبي àti ọmọ ká kí ni ọmọ ká medical check-up. tó bí nǹkan kan náà ni èyí máa ké pé wọ́n á kí ọmọ ká bọ ojú ara obìnrin, tàbí ké pé nǹkan kan wà tó dà gẹ́gẹ́ bí ìka tó máa ń insert sí ojú ara. àfáàní kullu dhalika la yufattir, gbogbo eléyìí tá a sọ yìí kò kí ń báwẹ̀ jẹ́. lima taqaddama min anna farja almar'ati laysa muttasilan biljawf, nítorí tó ṣíwájú tá a ti ṣàlàyé wípé abẹ́ obìnrin ní kò sí ọ̀nà ń bẹ tí ó já sí ilé oúnjẹ, ó já sí ilé oúnjẹ. eléyìí tó jẹ́ number 16 níbẹ̀. so òun náà ni alḥuqnatu ash-sharjiyya. alḥuqnatu ash-sharjiyya الحقنة الشرجية عفاني وهي إدخال الأدوية عن طريق الدبر. ونكفي كواكي وقنبا يلارا لاتونا إليك به لاتي ونا يهو إليتي ولي إني كوكاوا تي أفمان بيا بكاتاوا. عفاني وكذلك سو باكناني التحاميل
التي تجعل في الفرج. so àwọn hamilu mina bí àwọn test ni àbí àwọn ìwòsàn eléyìí tí wọ́n á máa gbé gba ojú ọ̀nà ihò ìdí. من أجل شدة الحرارة من أجل شدة حرارة الحمى. so wọ́n á kéré bọ ihò ìdí látara ìgbóná fífà. so tí èèyàn bá ní fífà lápèjúwe, so tí èèyàn bá ń gbóná, wọ́n á kí nǹkan bọ ènìyàn ní ojú ara, yẹn ní ihò ìdí, láti fi ṣe ìwòsàn fún, láti fi káàmù ìgbóná yìí. afáàní وقد ذكر الأطباء أن فتحة الشرج الدبر متصلة بالمستقيم. wọ́n ní àwọn doctors wọ́n ti mention, wọ́n ti ṣàlàyé wípé fathatu sharaj ń pé ihò díwà yìí, ihò eléyìí tí wọn kálukú wa tí a ń gbà bí àbùkátà wa, so muttasilatun bil mustaqim, ó já sí al-mustaqim eléyìí tí ṣe rectum. so tó yẹ pé al-mustaqim yìí àyè kan ni tó jẹ́ pé òun ló wà lókè ihò ẹ̀yìn wa gangan, òun ló wà ní òkè ihò ẹ̀yìn wa eléyìí tí ìgbẹ́ máa ń gbà jáde. afáàní wal mustaqimu muttasilun bil qawlun, so eléyìí tí ṣe al-am'a al-ghalidha. so al-mustaqimu yìí sì ni òun náà já papọ̀ mọ́ al-qawlun, so gẹ́gẹ́ bí àwọn ìfun kan báyìí eléyìí tó máa ń wà ní ara, so bí pipe bí tí kò máa ń lọ báyìí, èyí tí wọ́n ń pè ní al-am'a al-ghalidha, so bí àwọn ìfun ńláńlá tó tóbi. wọ́n ní wa mu'zamu al-ghidha yatimmu imtisasuhu bil am'a ad-daqiqa. so wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ sí ní ibi tí ó ti máa ń lọ, tí gbogbo ẹ̀ ti máa ń disappear, tó fi máa ń parẹ́, tí ó ti yọ dànù, tí ó ti dissolve, tí ó ti digest àbí tí ó ti digest. so ibẹ̀ ni al-am'a'u ad-daqiqa, bí àwọn káyọ̀ bí àwọn ìfun tínrín tó wọ́n tóbi. wọ́n ní wa qad yumtassu fil am'a'i al-ghalidhati al-ma'u. so àwọn al-am'a'u al-ghalidha yìí eléyìí tí wọ́n sọ pé ó wà muttasil bil mustaqim, tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú al-mustaqim, yẹn eléyìí tó wà lókè ibi tí ìgbẹ́ máa ń gbà jáde. wọ́n ní pé omi náà máa ń dissolve fún bí òun náà, pé tí wọ́n bá mu omi àbí tómi bá débẹ̀, àbí tómi bá débẹ̀ lọ́nà kan sí kejì, so nǹkan náà kọ́ omi yẹn ó lè parẹ́ síbẹ̀, ó lè so ó lè wọlẹ̀ sí ibẹ̀ náà. wọ́n ní wa qalilun min al-amlahi wal glucose, so àti díẹ̀ náà àwọn iyọ̀ àti àwọn glucose, àwọn kan tó wà salty báyẹn, pé bí powder iná ni wọ́n, so àwọn náà tó bá fi lè débẹ̀ ó lè ṣe kíni, ó lè parẹ́ níbẹ̀ tí ó dissolve. afáàní wa sharju, nítorí wọ́n pè ní asharju òun ni huwa fathatun fi nihayati al-jihaz al-hadmi. so òun ni ihò kékeré kan tó wà ní ìgbẹ̀yìn ikùn, àbí ká sọ pé nísàlẹ̀ ara ẹnì kọ̀ọ̀kan wa. so gẹ́gẹ́ bá a náà ṣe mọ ibi tí ihò eléyìí tí a máa ń fi yàgbẹ́ ibi tó wà, yughadiru al-burazu al-jisma min khilaliha, tí ìgbẹ́ tó máa ń jáde kúrò rẹ̀, eléyìí náà ń pè ní asharju. so afáàní wal mustaqim, eléyìí tó ń jẹ́ al-mustaqim huwa juz'un min al-jihaz al-hadmi, so ara ìdí lòun náà wà, fawqa ash-sharj, òun wà lókè ibi tí ìgbẹ́ máa ń gbà jáde. yusbihu fihi al-burazu mutamasikan
qabla khurujihi min al-jismi abra ash-sharji. wọ́n ní pé bẹ́ẹ̀ ni ìgbẹ́ ni ó ti di nǹkan tí ó di papọ̀ so níbi al-mustaqim yìí bẹ́ẹ̀ ni ìgbẹ́ ó ti di papọ̀ wọ́n túmọ̀ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fọ́n ká ni kò wà papọ̀ tẹ́lẹ̀ ní ibi tó ti ń bọ̀ tó bá ti débi al-mustaqim dókè ash-sharj yóò ṣe kí ni yóò dira yóò gbáramú síwájú kó tó jáde kúrò lára kúrò ìhòdí afáàní wal huqnatu ash-sharjiyya so eléyìí tá a wá ń sọ̀rọ̀ nípa èyí tí a pè ní al-huqnatu ash-sharjiyya bí abẹ́rẹ́ bí kankan kí n kan bá ash-sharju yìí allati tu'ta lil maridi naw'an eléyìí tá a máa ń fún aláàrẹ̀ oríṣi méjì náà an-naw'u al-awwal oríṣi aláwọ̀kọ́ òun lè tẹ́ pé an takuna dawa'an ma'ahu ghidha'un wa ma' ó jẹ́ oògùn eléyìí tẹ́ pé oúnjẹ wà ń bẹ̀ omi náà wà ń bẹ̀ ó kó oúnjẹ sínú ó kó omi sínú ìyẹn pé ó dúró ní dúró oúnjẹ yóò dúró ní dúró omi an-naw'u ath-thani oríṣi ẹlẹ́kejì an takuna mujarrada dawa'in ó jẹ́ oògùn lásán ìwòsàn lásán ló fẹ́ iṣẹ́ tó fẹ́ wá ṣe ni pé ó kàn fẹ́ wá kí ọ̀ nǹkan kan lásán ni laysa ma'ahu ghidha'un wala ma' kò sóúnjẹ pẹ̀lú rẹ̀ kò sómi pẹ̀lú rẹ̀ wa bina'an ala hadha at-tafsil yuqal so tàbá mọ lórí àlàyé tá a ṣe yìí a máa sọ pé kí ni idha huqinat al-am'a'u bi dawa'in laysa fihi ghidha'un wala ma' tó má fi lè tẹ̀ sínú èèyàn so ilé oúnjẹ tí wọ́n bá fi lè tẹ oògùn kan síbẹ̀ tẹ́ pé kò sí oúnjẹ lára rẹ̀ kò sómi níbẹ̀ falaysa hunaka ma yadullu ala at-tafṭir wọ́n túmọ̀ sí pé kò sí ní tó ń tọ́ka sí pé ó lè ba àwẹ̀ jẹ́ báyìí wal aslu sihhatu as-siyam ìpìlẹ̀ sí ni pé àwẹ̀ lálàáfíà hatta yaquma dalilun ala ifsadi as-sawm títí tá a fi rẹ́rìí lórí pé àwẹ̀ ti bàjẹ́ walaysa hunaka ma yadullu ala al-ifsad kò sí tí ó ń tọ́ka sí pé ààwẹ̀ ó bàjẹ́ àbí pé nǹkan náà yóò ba ààwẹ̀ jẹ́ níbi eléyìí. afáàní wa amma idha huqinat al-am'a'u bi dawa'in fihi ghidha'un aw ma' wọ́n tó wá fi lè tẹrù nǹkan báyìí sí àárín èèyàn so irú abẹ́rẹ́ báyìí àbí oògùn báyìí tí wọ́n kì í bá àárín èèyàn so oògùn yẹn wá ní fihi ghidha'un wa ma' oúnjẹ wà ń bẹ omi wà ń bẹ fa inna al-huqnata huna takunu mufattiratan irú oògùn báyìí irú in tí wọ́n tẹ̀ sí yẹn lára báyìí irú abẹ́rẹ́ tí wọ́n tẹ̀ sí yẹn lára báyìí so yóò jẹ́ nǹkan tí yóò ṣe kí ni tí ó bá àwẹ̀ jẹ́ li'anna hadha fi al-haqiqati bi ma'na al-akli wash-shurb torí pé léyìí ní pàápàá ni ó ń tú ìtumọ̀ oúnjẹ àti omi ó ń tú ìtumọ̀ jíjẹun àti mímu mi idh khulasatu al-akli wash-shurbi huwa ma yumtassu fil-am'a láti pé summary in tó ń jẹ oúnjẹ tó ń jẹ nǹkan mímu náà ní pé kí ni dé pé yóò lọ digest sínú kíni sínú ikùn yẹn sínú ilé oúnjẹ kàtó pé tó bá ti débẹ̀ yóò ṣe kíni yóò yọ síbẹ̀ ibẹ̀ ni yóò ti digest àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afáwani eléyìí tó jẹ́ nàmbà 17 bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún níbẹ̀ òun ni at-tahamilu ìyẹn al-lubus allati tusta'malu an tariqi ad-dubur òun náà ni al-lubus eléyìí tí wọ́n máa lò through ihò ìdí ẹni pé kí wọ́n kí nǹkan bọ inú ihò ìdí èèyàn so láwọn oògùn eléyìí tẹ́ pé wọ́n máa lò through ihò ìdí yálà fún jẹ̀díjẹ̀dí ni àbí fún àìsàn mìíràn afáàní wa hadhihi at-tahamilu so àwọn tahamilu yìí àwọn irú oògùn báyìí so irú ìwòsàn báyìí tusta'malu li aghradin tibbiyah irú àwọn oògùn yìí àwọn náà ti mọ irú àwọn oògùn yẹn tí pé ó ṣe máa rí náà ilé yóò gùn báyìí so mí ò lè máa gùn tó bẹ́ẹ̀ pé
yóò ṣàkéré, wọ́n á fi nǹkan tẹ̀ sí inú ihò ìdí. ثواني وهذه التحاميل àwọn tàhámìlù yìí تستعمل لأغراض طبية wọ́n máa lò ó fún àwọn fún àwọn ìdí kan tó jọmọ́ ti ìwòsàn. Wọ́n máa lò fún medical stuff. Wọ́n ní ka takhfifi alamil bawasir gẹ́gẹ́ bí reduce pain jẹ̀díjẹ̀dí. أو خفض درجة الحرارة tàbí tí ká fi reduce temperature, so ká fi reduce temperature أو غيرها tàbí àwọn ilé tó yàtọ̀ sílẹ̀. وحكمها ìdájọ́ rẹ̀ ni pé أنها لا تفطر wọ́n ní pé kò kí n ba àwẹ̀ jẹ́ لما يلي nítorí àwọn nǹkan tí ó ń bọ̀ wáyìí. aláwọ̀ kan bẹ̀ ni pé أن هذه التحاميل تحتوي على مادة دوائية. wọ́n ní pé àwọn tàhámìlì yìí tí wọ́n tẹ̀ sí ojú ihò ara yìí, so yìí tó kó sínú náà ni àwọn oògùn tí wọ́n lè fi ṣèwòsàn walaysa fiha sawa'il, so kò sí nǹkan kan tí ó ń sàn níbẹ̀ táwọn kò bóyá bí omi lélẹ́yìí àbí nǹkan kan. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé annaha laysat aklan wala shurba. wọ́n ní pé kì í ṣe àwọn nǹkan yìí ni wọn kì í ṣe oúnjẹ, wọn dẹ̀ kì í ṣe omi mímu. wala bi ma'na al-akli wash-shurbi, wọn dẹ̀ túmọ̀ sí oúnjẹ, wọn túmọ̀ sí omi mímu, wọn túmọ̀ sí oúnjẹ jíjẹ, wọn túmọ̀ sí omi mímu bákan náà. so bí eléyìí bó ṣe rí náà lè ẹlẹ́ẹ̀kejìdínlógún bẹ́ẹ̀ òun ni al-minzaru ash-sharji. al-minzaru ash-sharji, so ní àwò eléyìí tí wọ́n á kì bọ́nu ihò ìdí láti fi chẹ́ẹ̀kì kí nǹkan tí ó wà ní ikùn lápẹjúwe. afáàní qad yudkhilu at-tabibu al-minzara min fathati ash-sharji. so wọ́n ní dókítà ní ó lè kí àwò nǹkan kan tó fẹ́ fi wo nǹkan, ó lè kì í bọ ìyẹn lára láti ibi ihò ìdí. wọ́n ní liyakshifa ala al-am'a'i aw ghayriha, láti fi lè chẹ́kì in tó wà ní inú ikùn ní ilé oúnjẹ àbí nǹkan mìíràn. wa hukmuhu, ìdájọ́ rẹ̀ ni pé annahu la yufattir, kò ní pé kò kí n ba àwẹ̀ jẹ́. lima taqarrara sabiqan 'inda al-kalami 'ala minzari al-ma'ida, nítorí tó ti rinlẹ̀ síwájú nígbà tí à ń sọ̀rọ̀ nípa minzaru al-ma'ida, eléyìí tí wọ́n ń kì bọ ikùn, wọ́n kì bọ látẹnu wá sí ibi ọ̀nà ọ̀fun, títí wá sí ibi ìgbáyà, títí wá sí ibi ikùn. afáàní ẹlẹ́ẹ̀kọkàndínlógún bẹ́ẹ̀ number 19 òun náà ni idkhalu dawa'in ma'a majra al-bawli aw idkhal al-minzar, kíkí oògùn bọ ìyẹn lára láti ibi tí ìtọ̀ tó ń gbà jáde, àbí ká tẹ̀ wá kí minzar bọ̀bẹ̀, yà fẹ́ fi nǹkan kan wo, fẹ́ fi nǹkan wo ojú ara ọkùnrin wípé ṣe nǹkan kan wà ń bẹ̀, so wọ́n á kí nǹkan kan bọ̀ láti fi ṣe káṣfù, láti fi wo nǹkan kan bẹ̀. kí Allah subhanahu wa ta'ala kó làwà kúrò ń bíró àwọn àìsàn báyìí. afáàní wa hukmuhu, ìdájọ́ rẹ̀ ni pé annahu la yufattir, nípa àwọn kan yóò kí n ba àwẹ̀ jẹ́. li'annahu laysa bayna batini dhakari wal jawfi manfadhun, lórí pé kò sí láàrin ikùn ọmọ ènìyàn àti ilé oúnjẹ rẹ̀, kò sí bayna batini dhakari, so kò sí láàrin inú nǹkan ọmọkùnrin èèyàn wal jawfi àti ilé oúnjẹ bí tó ń jẹ ń lọ, manfadh, kò sọ́nà níbẹ̀ láti sọ pé nǹkan lè gbàbẹ̀ wọlé. so bí ó ṣe rí iná ni eléyìí.
eléyìí ni àwọn àlámọ̀rí eléyìí tí ó máa ń ba àwọn àlámọ̀rí ìgbàlódé tí ọ̀rọ̀ máa ń wá lórí rẹ̀ tí ìbéèrè dẹ̀ máa ń wá látọ̀dọ̀ àwọn èèyàn náà gba pé ṣé eléyìí máa ń bá àwẹ̀ jẹ́ ṣé eléyìí ò kí ń bá àwẹ̀ jẹ́. so òun lélẹ́yìí ní ṣókí insha allahu azza wa jal. ibi ni a dúró sí bi'idhnillahi ta'ala. wallahu ta'ala a'la wa a'lam. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته.